solo loco. O solo loco. Àìsílẹ̀ olóngìní ilé di ilé èkúté yìí. Ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ọba kú oríta ò léwu koríko. Ayé ṣòro ẹni a ní kó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣeun dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún ń gbà ní. Ẹni a ní kó fẹ́ ni lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ ni ọ̀la. Kò sólókò lóko. Bírọ̀bá lọ́lọ́gún ọdún ọjọ́ kan lòtítọ́ bá igi àbáfẹ̀yìntì ẹ̀gún ló fi ṣẹ̀ṣọ́. Ìmùtẹ́rí ẹni kà kò jálè gbóòórùn àṣebí o. Bí kò ilé ò bá pa ní tòde o lè wọlé tán ni o. Ìmùtẹ́rí ẹni kà kò jálè gbóòórùn àṣebí o. Ìmùtẹ́rí ẹni kà kò jálè gbóòórùn àṣebí o. Sólókò lóko. Ṣadé, ó máa dẹ̀ ti fi eyín ọ̀ka ọmú kẹ̀. Ṣadé, ó ti tẹ ìrù ọ̀ka mọ́lẹ̀. Ṣebí wọ́n ní bí ẹ̀dìyẹ bá dà mí lógun nù máa fọ́ lẹ́yìn ni. Ṣadé, ó tún wá dà mí lógun nù báyìí. Àti adìyẹ àti ẹyin. I could be there for you. I will. That I'm always with you. Ayọ̀kàn mi. Olólùfẹ́ ọkàn mi. Ọmọdé ṣe mí. Ọmọdé ṣe mí. Ọmọdé ṣe mí. Ọmọdé ṣe mí. Bó bá rọ̀kùn ó àjọ lọ ni ó. Bó bá rọ̀ ṣàjọ BOROKINI. Ṣẹ́rí polówó láyé mọ̀, oríṣẹ́ mi ò lọ lọ́rọ̀. Ọwọ́ ìpọ̀ láyé bá ní láàrú, wọn kì í bá ní láti jù. Ẹ̀dá mi ò ṣe bí lọ́wọ́, kí rí bá ti ṣe yìí. Kí ìrọ́nà gbégbá o, kí ìdẹ́ ní ìlàwùjọ o. Àwọn èèyàn Yetunde, bó la rẹ báyìí? Kábíyèsí, ó ṣe rẹ̀ mí dẹ́dẹ̀dẹ̀. Òbúrú, mo ti ránṣẹ́ pé dókítà ó ń bọ̀ wá wò ẹ́. Láwùyí ń bọ̀ wá wò ẹsẹ̀. But kò need. No, ó ti need. A kò bá mi. Kó máa bọ̀.
Bode? Phone ring go. Hello? Hello, babes. Ẹ jọ̀ọ́, ta ló ń sọ̀rọ̀? Nọ́mbà Bọ̀dé ni mo pè náà. Ọ̀tá ni mo bá sọ̀rọ̀ yìí. Ìyàwó Bọ̀dé ló ń sọ̀rọ̀. Bá mi sọ fún pé kí o ṣe kí a nǹkan tí a ṣe kí a tètè lọ rẹ́jísítà fún antinata. Excuse me. Ẹ jọ̀ọ́, ṣé Bọ̀dé kan náà lè ń sọ̀rọ̀ nípa? Kí lẹ mi? Mo pe nọ́mbà yẹn tó bèrè lọ́wọ́ mi pé ṣé òun ni mo fẹ́ bá sọ̀rọ̀. Tí ẹ bàbá mi jíṣẹ́ fún ti máa yé. What? Kí lẹ feel, sir? About what? Ṣé ẹ feel pé nǹkan kan ó wà missing in the story? The fact pé ó jẹ́ green steak yẹn, ó yẹ kó bọ́ ní alive náà ni. So I understand, but this suicide story, I feel some things are not adding up. Yes, Emma Damilo. Too much of our DJs gone Ruben anyway. Tí ẹ gbọ́ tèmi náà. Jọ kí ni mo fẹ́ gbọ́ tó fẹ́ sọ? What do you have to say? Baby. Don't you ever call me that. Láyéláyé ẹ má pè mí bẹ́ẹ̀ mọ́. Just when I thought you had changed. Ẹjọ́ ẹ̀kọ́. Àbẹ́jọ́ ẹ̀wà. I should have known. You can see me. You're not done. You should go back. Mo ní kí n tún bèrè lọ́wọ́ yín sá, ṣé ẹ ti lọ sí ọ̀dọ̀ mi? Ṣọ́wọ́n àkọ́gùn. Bẹ́ẹ̀ ni sá. Kò necessary. Nǹkan mi lọ́wọ́ yẹn máa rò sí. Wọ́n mọ̀ pé kò support mi really kò tó kú. So kí ni fẹ́ lọ ṣe ń bẹ̀? Ó yé mi sá, but I still feel that ó yẹ kẹ́ lọ rí sí wọn. It's very important. Èmi máa make arrangement for press release fún yín and also video coverage. That way, people will respect you more and see you as a man of simplicity and oneness. Of which I am, of course. Yes, sir, you are. So, well, do what you have to do. All right, boss. Okay. What sort of nonsense is that? Ẹjọ́ ẹ̀kọ́, àbẹ́jọ́ ẹ̀wà ni. Èmi mo gbẹ́ láyè. Mísílẹ̀. What nonsense? Ọ̀rọ̀ yóò rí bóyá sọ ìnáwó. David, bomb me. Don't you come near me. Kò kí ṣe nǹkan tó ń ro náà. Ọ̀rọ̀ yóò rí bó ṣe ń ro kíní náà, please. Go down. Baby, wo obìnrin tó ń sọ irọ́ ló ń pamọ́ mi, irọ́ lóbìnrin ń pamọ́ mi. Okay, I know her. Ṣé mo sọ pé mọ́ ni? Yes, I know her and we got intimate once. Ẹ̀kan péré ni now. And ó kàn tiẹ̀ wá from the blues, ó ní mi ò rí tó ń ro mọ́. Mo lè jẹ́ kó mọ̀ kí mo ti níyàwó tèmi, I cannot cheat on her. Nǹkan tó fa gbogbo blackmail yìí nìyẹn now. Ẹ máa gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹ̀yẹ. Ó dẹ̀ ń sún dẹ̀ ń dùn lẹ́nu ẹ.
You were just without warmth. Baby. Don't even touch me, buddy. You know what? I'd like to be alone. Feel me silly. Fedawa. Hello, Shola, pé báwo ni? Hello, doctor. Mo ní kí n gbé ìgbé wá fún night shift. Ṣé bóyá Fẹ́mi ló yẹ kó wà ní duty? Àti rí ọkùnrin Fẹ́mi lẹ́yìn o. Èmi ṣì wà vacation mi ò lè wá o. Kí ló dé gan? Kí ló tún ṣẹlẹ̀? Kí ló dé náà? Hello, ẹ jọ̀ọ́ ṣé ìyàwó Bọ̀dé ló ń sọ̀rọ̀? Oh. Kí ló dé? Ẹ wo, ẹ má bínú wípé mo pè yín o, mi ò lè take ẹ mọ́ ni o. Kí ló wá ṣẹlẹ̀ báyìí? Ẹ bá mi sọ fún Bọ̀dé wípé kí ó ṣe kíá pẹ̀lú nǹkan tí ó ń ṣe, kí a bá lè tètè register mi fún antenatal. O ò lè pé fúnra ẹni. So how is that my business? Okay, show me nǹkan. Show me pé doctor ni mi. Unfortunately, mo tún mọ deputy commissioner of police. So that I may sign order taking pé ọkọ mi ló fún ẹ lóyún. Tó bá dé ti carry out investigation, tó bá rí pé Bọ̀dé ló fún ẹ lóyún, ó máa continue láti máa ṣe responsibility ẹ gẹ́gẹ́ bí ọkọ àti fún ọmọ tó bá bí. But tó bá jẹ́ pé otherwise ni, you're going to face the law for extortion and blackmail. Are we clear? Hello? Hello? Borokini. Ẹ pẹ̀lẹ́. Bí ṣá fi pé àwọn ìsàlẹ̀kùn kankan yẹn o. No. That's all right. Kábíyèsí. Ẹ pẹ̀lẹ́. Error. Yes, sir. Pẹ̀lú gbogbo àwọn tests tá ti run yẹn, sir. Ó dàbí ẹni pé olórí ti olórí ti lóyún, sir. Kí ni? She's pregnant. Oyún? Yes. Níbo ló ti rí? Are you sure of what you're telling me? Yes, sir. Pẹ̀lú gbogbo àwọn tests tá ti run àti gbogbo àwọn symptoms, I'm very sure she's pregnant. Actually, she's 3 weeks gone. 3 weeks gone, sir. 3 weeks? Bẹ́ẹ̀ni, sir. Tẹ́bà mind, sir, I need to step out. Mo lọ sí clinic, sir. Yeah, man, don't you? Okay. Thank you, sir. Okay. Yes, sir. Oyún. 3 weeks. Mo tún ṣe lè explain fún ẹ. Mo believe ẹ ọkọ mi. Really? Jọ̀ọ́ má bínú sí mi pé mi ò gbà ẹ́ gbọ́ láti jọjọ́ yìí. Ṣòro, ó máa ń dùn mí gan tó bá ń fojú ànáwó mi. After all, mi ò lo past against ẹ. Pass me. Kí ló wà ní pass me? All right. Rest, shower, kò lè jẹun. No, sorrow. Kí ló wà ní pass me now, sorrow? Ibo ni kí n ti bẹ̀rẹ̀? Wípé o ní àfíẹ́ pẹ̀lú Fẹ́mi ni, àbí pé o ní oyún fún un. The same oyún tó ṣẹ́ tó ń fún mi ní wàhálà. Má worry. Lọ shower, jẹun, kò rest.
mo gbé. Hi, baby. Báwo ni ṣe wà okay? Mo wà nílé. How? How kini? Báwo ló ṣẹlẹ̀? Bí kini ṣe ṣẹlẹ̀? Ó ti lóyún. Yétúndé, doctor ló ti lóyún. Wọ́n pretend o. O gbọ́dọ̀ pretend bó mọ̀. Oh, pretend. But darling, báwo mo ṣe máa pretend? Nígbà tí mi kì í ṣe doctor, báwo ṣe fẹ́ mọ̀? Are you? But darling, this is surprising o. Ṣé kò yẹ yín lẹ́nu ni? Oyún? Yétúndé. Yétúndé. Ṣé o mọ̀ pé last week ló dé pàkúrọ̀? Kí ni? N tí mo sọ yìí, ó yẹ kó yá ọ méjèèjì. Kí ló wá imply? Ọ̀rọ̀ tó wà nílẹ̀ ó yẹ kó yá ọ méjèèjì o. Last week ló dé pàkúrọ̀ o. Oyún ọ̀sẹ̀ mẹ́ta náà ló ní. Kí ló ń ṣe? I'm just curious. Báwo ló ṣe ní? Just forget it. You met him? Forget it. A tún máa wo irú ìgbésẹ̀ tó máa tún gbé. Àmọ́ tí wọ́n bá lọ gbé ọwọ́ kọ́wọ́, àwa gan á fi yé wọn pé lákọlá wà bí ìbò. Mo tiẹ̀ jẹ́rìí wọn. Wọ́n jẹ́ dánrú ẹ̀wò. Gbà tán ọ̀yá wèrè. A ti dúró dè wọ́n. Wo, èmi ní ìpàdé kan ráńpẹ́ pẹ̀lú Adébọ́lá. Mo tètè fẹ́ máa lọ. Ẹ̀yin ẹ máa bá ìpàdé lọ. Ṣùgbọ́n ẹ gbọ́ o, ọjọ́ ọ̀la àlùyọ ọwọ́ ẹ̀yin ọ̀dọ́ ló wà o. Ẹ ṣe eré. Kò jẹ́ bó ṣe jẹ́. Ọlọ́run fún wa ṣe sá. Ẹ jẹ́ sá. Mo lọ ná. Now. Ẹgbẹ́ òyì jáde. Tàrí ọ̀rá ń bo, à ń bẹ̀rẹ̀ wuyì. Ẹgbẹ́ òyì jáde. Ṣé yóò mọ̀ pé patient wà nínú ilé? Kí ni jẹ́ patient? Táwọn gbé ìbò ni táwọn mọ̀ nǹkan tí jẹ́ patient. Ọba bẹ́ẹ̀ rí wuyì láàbẹ̀. Ọba bẹ́ẹ̀ rí wuyì láàbẹ̀ ẹ̀rọ pé patient. Kí ni jẹ́ patient? Ṣé rí pé tẹ̀fẹ́ ní dókítà? Ìyẹn mi pé kó fi patient ọ̀rọ̀ rẹ̀. Ẹ̀yin ọ̀pọ̀ wọn, bàbá ti rí wuyì sí wa ni. Káyọ̀ ọ̀rá ń bo, ẹ̀yin kí ni ẹ̀yin dá máa bẹ̀rẹ̀ wuyì ẹ̀ sọ pé kí ni. Bíbí rẹ̀ ò ṣe é fòrà, okùn ọ̀rọ̀ yádìyẹ, ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn. Allô? Allô? Ṣé kábíyèsí ni ẹ?
ẹgbẹ́ fún kábíyèsí kí n ṣàwọn ilé gan àwọn ẹrú tí ń ṣèdè èèyàn yìí ẹran lọ yé ọmọ àjẹkẹrán yìí lọ bàbá gbọ́ ẹ lè lọ ní ajá máa mẹ́ràn yìí ni. kò ṣe orí ẹ pé ṣé ẹ̀ ń pa sọ fún wọn tẹ́lẹ̀ ẹ̀yin tí ò tí ìjọba tó ti ń talẹ̀ lù ó wá jọba tán kò yẹ kó yà wá lẹ́nu èmi sọ fún yín nígbà yẹn pé ọ̀nkú Adébọ́lá lọ bá tọ́ sí. ọ̀rọ̀ ẹ yé mi ṣùgbọ́n mi ì ní fẹ́ ká fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ ṣe mọ̀ pé ọ̀rọ̀ ọba jíjẹ ló papò ọkọ la wa sọ ń bilé ni àbọ̀rọ̀ mi ò yé yín so màá fẹ́ ká wọ. Excuse me ní ìṣèlú mo bọ̀. ìtàdà kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí lẹ fẹ́. àwa náà ni àwọn ọba àwọn ọmọ èèyàn ọba ni. ok. Búyì ẹ̀yin là ń béèrè. ok ṣé látọ̀dọ̀ kábíyèsí àbí. bẹ́ẹ̀ni wọ́n rán yín sí mi. bẹ́ẹ̀ni it's alright mo busy for now. kí ló ń jẹ́ bẹ́ẹ̀. kí ló ń jẹ́ bí. ẹ mú sọ̀rọ̀ ṣé wọ́n ní kí àjọ máa bọ̀. bẹ́ẹ̀ni kí n tẹ̀lé yín. bẹ́ẹ̀ni àjọ rìn. bẹ́ẹ̀ni ìyẹn náà dáa ẹ kàn bá mi jíṣẹ́ fún wọn wípé mo ń attend some patients test. kọjá láì tẹ̀lé ajá lọ ní kọjá láì jírí ọyìn o. ẹ bàjẹ́ gan o. dírí jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n bá wípé kò tó. ọba lọ́rọ̀ yìí sẹ́yìn sọ́pọ̀ àbàjẹ́ ẹ̀rọ bá níwájú ọba ẹ̀sọ́pọ̀ àbàjẹ́ tó níwájú ọba. wọ́n bì sọ nìyẹn. kí ni jẹ́ rọ́bìṣì. kí ló ń jẹ́ bẹ́ẹ̀. ṣé bẹ́ẹ̀ náà wọ́n ni. kí ló kọ́ ti ẹ̀rí aláró. mo ṣe bẹ́ẹ̀ náà wọ́n ni. ó lọ jókòó. body guy lọ jókòó tàdó gàrí. Primary election, which has left most of the citizens trembling in their seats, the AAPP just announced their representative in person of Shupo Pinero, SAN. Borokini. Lálù, dúró, ṣé ẹ̀rù mi ń bà ẹ́ ni? ẹ̀rù bíbà wà. Tó fi lè fẹ́nu ara ẹ sọ fún mi ni. Sọ kí ni? Láolú. Ok, àwọn oníṣẹ́ ẹ̀jẹ̀. Àwọn ni. Àwọn tó rán sí mi ni. Àjọ jẹ ní ìkọ̀kọ̀, àjọ mu ní gbangba, àjọ ń jẹ gbádùn ayé. Imú o máa níka o, à ń gbóòórùn ara wa, ò jẹ́ agbóòórùn aṣebi. Ẹni a ní ó fẹ́ ni lójú, ata ló fi sẹ́nu, èyí a ní ó kí ni lẹ́yìn, ẹ̀gún ló fi sọ́wọ́. Ẹni a fẹ́ la mọ̀, a ò mẹ́ni tó fẹ́ ni, ara la mọ̀, a ò mọ̀nú. Yé o, ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o.